ìrìnsà ojú Olúwa lórí ilẹ̀. Òṣùpọ̀ lẹ́sùnmọ́ sórí ẹni. Òkun mọ́ ló sùn fún mọ́ lọ́ta. Òpó mọ́ lówó bọ̀ mọ́ lọ́la. Àkọ́dí ẹ̀dí ìrìnsà. Ọ̀jájá ọmọ ní ẹ̀ẹ́sì. Ó fi ìdí ọ̀tẹ̀ balẹ̀. Kábíyèsí ọba dé yẹyẹ. Àkọ́dé bá Bátúndé. Ooni Of Ife bẹ́ ní kalẹ̀. Ibi tẹ́ bá ti rárólé. Àrólé dúdú wà mí o. Tójó wúlò nílò. Tó bá bẹ́ ní kalẹ̀. Òun láti jẹ́ kó ní bá. Tòwé ní ìrìnsà. Ipò àgbà ní kí dédé jáde. Kábíyèsí o, Àkàndé Ooni ìrìnsà. Ìbàdàn ní ìrìnsà tó máa ń jáde. Bíbọ́ níbi ìtọ́wá. Ọ̀dọ́ ọmọ ẹ̀kọ́ mẹ́bì. Kábíyèsí o, ọba Dẹ́mọ́lá. Alábàbí lọ bá ń pa o. Kábíyèsí Elegushi. Kábíyèsí ó bọba lálejò. Ọba Dẹ́mọ́lá ẹkún àmójúbà Ooni ìrìnsà Àkàndé. Ikú ṣẹ̀dá o, ọkọ lórí ara mi dé ṣèkí iná tù. Ìyẹn ló fi jáná tèmi. Kábíyèsí o, àná kànú. Ọlọ́wà àná kànú. Sálísù ọlọ́wà olóyè àgbà wọ́n bá ń bẹ̀ ní kalẹ̀ akíyíṣìkù. Olórogún àdòdó ó bẹ̀ ní kalẹ̀. Balẹ̀ gẹ́gẹ́gẹ́dẹ́ gbogbo ẹ̀yin ọba ládé. Mo tara Ooni ìrìnsà mo kí yín. Mo tara Kábíyèsí Elegushi mo kí yín. Ẹ̀yin ládéládé tó bẹ̀ ní kalẹ̀. Tábà ti rí Ooni. Tàdé rí Ooni. Gbogbo ọba tó kù. Agbára wọ kí yín. Mo tọrọ gáfárà. Ẹ̀yin aṣíwájú. Ẹ̀yin ló nílò. Mo tún para Ooni ìrìnsà. Mo tọrọ gáfárà. By order of leadership. State of Ọ̀ṣun. Speaker Beni Kale. Right Honorable. Honorable Adéwálé Ẹgbẹ́dù. Speaker Ọ̀ṣun Beni Kale.
àti gbogbo yìí olórí pátápátá ẹ kú àdúrótì ọmọ wa tá a bá wá bí. Ẹnjìnìà Ọlábọ̀dé o jẹ́jẹ́ lóye o ọmọ tuntun wọn la. Ìjà yìí ọmọ Kúnmi tí kò wọ́n lóru àrẹ ń pè ọ́ nífa nífa ọba fọ́rẹ́ ọ̀ní ń pè ọ́ nífa nífa ọba fọ́rẹ́ mmadụ omugodo mụ n'ihi ìjà yìí. Aláṣẹ Spectrum Crest oníṣọjọ mi lẹ́bi happy 50th gbogbo lọ́lá ló ń kí ẹ èmi gangan kí ẹ ó kú oríire wàá ṣe púpọ̀ láyé. Lára àwọn ẹ̀kọ́ láti ìpínlẹ̀ Ọ̀ṣun tó bẹ́ ní Ìkàlẹ̀ olójú bàbá mi ó wà bí kò sí bí alájí bàbá Túndé èkó pàtàkì ní Nàìjíríà àwọn ni ó tún jẹ́ personal friend aṣíwájú akọ̀bí olódòdó president general alájí bàbá Túndé àbísù mi ó bàbá mi ló ṣokò òkè ó ìyọ̀dáde bàbá Ọlámilékan àríyẹ àti rí bàbá o àrí bàbá agbójúlé lẹ́kọ̀ọ́ mọ́ bàbá òsì. Ṣífláì ọmọ lábọ́dọ̀ ààrẹ ẹ̀bá ojúlówó ọmọ Fálákẹ́ ògúnkẹ́nu ọba gbáàdẹ̀wọ̀ alákẹ́ tilẹ̀ bá o mo tọrọ gáfàrà. Daṣọ wẹni ọlá ọmọ Fáyọ̀ṣe Ìkẹrẹ Èkìtì ọ̀nàrẹ́bù Ẹniadé Francis ẹkú àdúró jì. Mọ̀tọ́rọ̀ gáfárà SSG to the state of Ọ̀ṣun ó bẹ̀ ní Ìkàlẹ̀ ọmọ tí ìgbà láyé ẹ̀sìn líle ìgbà mi. Gòkè ọmọ bá ń délé ọ̀rẹ́rẹ́bù Fẹ́mi Ọ̀dọ̀fín Babátúndé Ayọ̀kúnlé Merriment Club of Lagos pẹ̀lú kọ́ọ̀dìrì ọmọ rẹ̀ ó fẹ́ràn àwọn òfẹ́tàn yẹ Olúmídé lórí Olúwáìdì ó bẹ̀ ní Ìkàlẹ̀ ara àwọn ọmọ olóríire ọlọ́wọ́ bá fi ń dùnú nínú Olúmídé láti fi dé Canada ọmọ gidi nìyẹn òbí kú lọ́wọ́ mi àti ìdòdó sọ̀rọ̀ mi ọmọ ajílẹ̀ sọ̀rọ̀ onífẹ́ àkúrẹ́ ooo ṣó bá mi tọ́jú ọ̀nà rẹ̀ gbogbo ajílẹ̀ sọ̀rọ̀ tí ìnáwó ọjọ́ kejì aṣọ owó ìlẹ́kẹ̀
gbogbo wa pátápátá lábẹ́ onírìṣà mo ti fọ̀ ní kí gbogbo yín àtọ́bẹ̀lẹ̀ Elegushi Ayinde.
Ìjàyè ọmọ kú mi.